sọ́nà. Walillahil ẹ má hamdu. block way. Allahu Tí Mawlana máa gbà wọlé, ẹ máa bọ̀ wá jókòó báyìí. akbar, Allahu Come on, have akbar. your seat here. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahil hamdu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Let us get seated. La ilaha illallah, Allahu akbar, Brothers and sisters in Allahu Islam, akbar. congratulations. Walillahil Má ṣọdún hamdu. ìlàṣẹmọ fún wa o. Allahu akbar, Allahu akbar, happy to be a Allahu Muslim. akbar. I can say that. La ilaha illallah, A million times. Allahu akbar, Allahu Akí bàbá wa, ìwọlé àwọn afọ àwọn àgbà. Walillahil hamdu. Bàbá wa àgbà Khalifa. Allahu akbar, Oníyangí. Allahu akbar, Allahu akbar. Kamaluddin. La ilaha illallah, Ẹ máa bọ̀ bàbá, àyẹ̀yẹ́ wa bí. Allahu akbar, Allahu Kamaluddin. akbar. Oníyangí. Walillahil hamdu. Eid al-Mubarak. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Masha Allah. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahil hamdu. Masha Allah. Allahu akbar, Ahlan wa sahlan. Allahu akbar, Akíwọlé. Allahu akbar. Imam. La ilaha Muhyiddin. illallah, Allahu Alijiyali. akbar, Allahu Ọmọ akbar. bá ní máa ṣàwọn. Walillahil Eid hamdu. al-Mubarak. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Masha Allah. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahil Ẹ hamdu. jẹ́ àjọ máa wí. Allahu akbar, Allahu akbar, Come on, have your Allahu seats here. Ẹ jẹ́ máa bọ̀ akbar. lórí field ń bí. La ilaha illallah, Allahu akbar, Allahu Come and get yourself comfortable akbar. here. Walillahil hamdu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Maulana is closer to us. La ilaha illallah, Allahu akbar, Èyí ò ní Allahu wá kírun pẹ̀lú Muhammadu Rasulullah. walillahil hamdu. Gbólóhùn ọ̀bá yìí dì. Allahu akbar, Allahu akbar, We are taking our time because of you. akbar. Ẹ jẹ́ àjọpọ̀lẹ̀. La ilaha illallah, Allahu akbar, short moments, Allahu akbar. We are going to pray. Walillahil hamdu. Masha Allah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Alhamdulillah. La ilaha illallah, Mo kí Allahu wọlé. akbar, Allahu akbar. Bàbá wa Imam ní Ansarudeen. Walillahil hamdu. Ahlan wa sahlan. Allahu akbar, Allahu akbar, Allahu Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ ẹ̀. akbar. Ṣẹ̀rí pé àyè yìí ti kó nǹkan La sínú púpọ̀. ilaha illallah, Onírọ̀rọ̀ àwọn ìmáàmù Allahu akbar, ńláńláńlá. Allahu Wọ́n wà akbar. láàrin wa ń bí. Walillahil hamdu. Maulana ò dẹ̀ ní ṣe nǹkan. Allahu akbar, Allahu Káwa akbar, lọ, káwa bọ̀, kálukú díẹ̀ Allahu káàtó. akbar. Irun yìí. La ilaha illallah, Àsìkò dùwà náà la máa ń kí. Allahu akbar, Allahu Èmi akbar. ní 10 o'clock. Walillahil 9 o'clock. hamdu. Àwa la gbé yẹn kalẹ̀. Allahu akbar, Ṣùgbọ́n gbogbo àwọn àfọ Allahu onímọ̀. akbar, Allahu Wọ́n máa pé gbogbo akbar. Àti irun. La ilaha illallah, Allahu Safu lillah. akbar, Allahu Ó yẹ jẹ́ máa tó sáfù. akbar. Maulana is Walillahil around. hamdu. Safu lillah. Allahu akbar, Ẹ jẹ́ tó sáfù Allahu kalẹ̀. akbar, Allahu Bàbá Imam ti wọlé, akbar. inshallah. La ilaha illallah, Safu lillah. Allahu akbar, Allahu Ẹ jẹ́ agbára wa láàyè. akbar. Walillahil Safu hamdu. lillah. Allahu akbar, Allahu akbar, Allahu Bàbá Imam àgbà. akbar.
لا إله لمحمد رسول إلا الله Islamic الله Center. الله مولانا أكبر الله أكبر الإمام ولله جامع الحمد محمد رسول الله الله Islamic أكبر Center. الله مولانا أكبر الشيخ الله أكبر الفاضل المبجل لا إله إلا الله الكريم الله وأكبر الله بخاري المختار. وأكبر ولله الحمد الله وأكبر الله وأكبر الله وأكبر صافوا لله ما شاء الله. لا إله إلا الله الله وأكبر الله وأكبر ولله الحمد ما شاء الله. الله أكبر كبيرا اقرأ ولاية. والحمد لله كثيرا من ولا لو شال ولا. وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله Standing mic, please. وحده Standing mic. أنجز وعدا ما شاء الله. ونصر حبدا وأعز جندا وأسم الأحزاب ودا أهلا وسهلا. لا إله إلا الله ولا نعبد إلا عيد إياه المبارك. مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد ما شاء الله. وعلى آل سيدنا محمد مولانا عيسى كن فيكون. وعلى أصحاب سيدنا محمد ما شاء الله. وعلى أنصار سيدنا محمد Straight to the altar. وعلى أزواج سيدنا محمد ما شاء الله. وعلى ذرية سيدنا محمد الحمد لله. وسلموا تسليما كثيرا كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم Standing mic, please. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صفوا لله صفوا لله. صفوا سووا صفوفكم واعتدلوا وهذوا بين المناكب وسدوا الكلل يرحمكم الله جميعا. الله أكبر. 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم والشمس وضحاها
والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طواها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله فسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله الله أكبر. 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أهوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى فنيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصل النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
الآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا فسبحان الله بكرة وأصيلا. لا إله إلا الله وحده أنجز وعدا ونصر عبدا وأعز جندا وهزم الأحزاب وحدا. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. محمد رسول الله صلى الله عليه وسلم. الله أكبر. Ọlọ́run ló tóbi jùlọ ẹ pariwo Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀. الله أكبر.
Allahu akbar. ọlọ́run ló tóbi jù ẹ pariwo ọlọ́run gbogbo jẹ̀mọ́. Allahu akbar. ẹ jẹ́ pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. ọlọ́run o ìwọ ló tóbi jù lọ kò sẹ́ni tó tóbi tó di ọlọ́run láyé. Kulu Allahu akbar. gbogbo mọ̀mìnì tó débi bí yẹn náwó yín sókè kẹ́ pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Kullu sa'imina kulu Allahu akbar. gbogbo gbàwẹ̀ ẹ pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Kullu liqa'imina kulu Allahu akbar. gbogbo ẹni tó yẹn náfìlà lóru ẹ pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Kullu limutasaddiqina kulu Allahu akbar. gbogbo ẹni tó ṣe sàárà nínú àwẹ̀ ẹ pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. ọlọ́run o ó tóbi ju gbogbo ayé lọ ọlọ́run. Walhamdulillahi kathira. àdúpẹ́ fún rẹ̀ ọlọ́run pa bẹ̀rẹ̀ rẹ̀ apárí rẹ̀ ọlọ́run o. Wa subhanallahi bukratan wa asila. mímọ́ ọlọ́run lówùúrọ̀ lálẹ́ ọlọ́run ọba alágbára o. Alhamdulillahi wa kafa. ọlọ́run ọba mi àdúpẹ́ fún ẹ o. Wa sallallahu ala sayyidina Muhammadil Mustafa. ọlọ́run bá a ṣe kí ànábì wa Muhammad yòówù ànábì dáadáa. Wa ala alihi. àwọn ará ilé ànábì bá a kẹ́ wọn ọlọ́run. Wa sahbihi wa sallam. àwọn sàhábà rẹ̀ bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run. Wa ba'd. lẹ́yìn bẹ́ẹ̀. Ibadallah. gbogbo ẹ̀yin ẹrúsìn ọlọ́run lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Faya haniyan lana wa bushra. congratulations fún gbogbo wa pátápátá o. Ala ma qad arasnahu min shahri lórí Ramadan. gbogbo tọ́lọ́run bá ti kó sínú ẹrù wa nínú oṣù Ramadan. Min nawafila. nínú náfìlà tá a ti yàn tọ́lọ́run ti gbà lọ́wọ́ wa náà. Wa a'malil khayri. àwọn aṣẹ́ rẹ̀ tá a ti ṣe tí ọlọ́run ọba mi ti gbà á lọ́wọ́ wa. Fa innahu shahru mahabbatin wa rahma. oṣù fẹ́ lóṣù Ramadan oṣù kẹ́ lóṣù Ramadan. Wa shahru imanin wa ikha. oṣù nígbà gbọ́sọ́lọ́hún oṣù bára ẹni sọ́mọ ẹ̀yà lóṣù Ramadan. Fa innahu shahrun yutabadalu fihi al-mawaddatu wal hadaya. oṣù tí gbogbo ayé máa ń exchange ìfẹ́ láàrin ara wọn lóṣù Ramadan. Wa yakhtalitu fihi al-fuqara'u ma'a al-aghniya. olòṣì àtolówó wọn jọ sí wọn jọ sínú wọn jọ jẹ sàárì papọ̀ nínú oṣù kan náà. Fi iftarihim wa tarawihim. nínú tàràwí wọn olòṣì àtolówó pàdé níbi tí wọ́n bá fẹ́ sínú wọn pàdé ń bẹ́ẹ̀. Faqad manna Allahu alayna nahnu al-muslimin. gbogbo mùsùlùmí ayé ọlọ́run ti wá kẹ́ wa lónìí. Wa akramana bi hadha ash-shahr al-mubarak. ọlọ́run ti fi oṣù àlùbáríkà yìí ọlọ́run ti fi kẹ́ wa láyé. Wa ja'ala fiha laylatan khayrun min alfi shahr. ọlọ́run gbé òru kan tó ju ọgbọ̀n oṣù ó gbé sínú òru rẹ̀ nínú òru Ramadan náà. Tutada'afu fiha al-hasanatu. òru náà gbogbo sẹ́ni ó máa làdìgbélé òde nínú rẹ̀. Wa yukaffaru fiha as-sayyi'at. gbogbo ohun tí ò da olúwa mi a máa parẹ́ nínú òru náà. Wa yasbihu fiha ibadullahi utaqa minan nar. gbogbo ẹrú sí ọlọ́run wọn máa dẹni tọ́lọ́run bó yòókù náà kúrò lọ́rùn wọn. Innaha fi shahri Ramadan. nínú oṣù Ramadan eléyìí tá a kọjá ń bẹ̀ yìí. Ja'alahu Allahu khayra al-ashhur. òun lọ́lọ́run bá ṣe ní oṣù tó dáa jù nínú oṣù ayé. Wa anzala fihi al-Qur'an. ọlọ́run bá sọ Kùránì kalẹ̀ nínú Ramadan. Hudan lin-nas. olúwa ní kó máa fà àwọn èèyàn mọ̀nà. Wa bayyinatin min al-huda ọlọ́run ní wal-furqan. kí Kùránì ó máa ṣàlàyé gbogbo ohun tó dáa àti tí ò dáa fáwọn èèyàn. Wa tawalla Allahu jazaa'a sa'imin. ọlọ́run ọba mi ní ó wá dúró ní ó sẹ̀sọ́ fún gbogbo gbàwẹ̀. Wa ajra qa'imin. gbogbo ẹni tó yẹn náfìlà ọlọ́run ní ó pín ẹ̀san wọn. إذ قد ورد في الحديث فيما رواه أبو ó ti هريرة wá nù àdìsí tí Abu Hurairah ti gbé wá fún wa bẹ́ẹ̀. أن الرسول صلى الله تعالى عليه وآله وسلم قال Abu Hurairah sọ fún wa pé Ànábì sọ báyìí gbé. قال الله عز وجل ó ní ọlọ́run ọba sárkì Òbángídì sọ báyìí gbé. كل عمل ابن آدم له gbogbo sẹ́tọ̀ Màádámà bá ṣe òun ló ní fúnra rẹ̀. إلا الصيام àyàfi àwẹ̀ tó Màádámà bá gbà. فإنه لي ọlọ́run lẹ́mi ló gba àwẹ̀ fún o. وأنا أجزي tí به mo bá fẹ́ sẹ̀san rẹ̀ mi nífi rán màláìkà máa ṣe fúnra mi ni. ولقد صمنا معاشر المسلمين نهارا gbogbo mùsùlùmí ayé àti gbààwẹ̀ lọ́sàn-án fún odidi oṣù gan. وقمنا لياليه gbogbo òru
la fi sinmi kò sí kílọ̀bù kò sí ilé aṣẹ́wó. راجين من الله عز وجل àrètí àánú lọ́dọ̀ ọlọ́run ọba àlekìọ́lá. حسن الثواب àníkọ́lọ́run ọba ó san wá lẹ́san rẹ̀. وتكفير الذنوب gbogbo ẹ̀ṣẹ̀ wa kọ́lọ́run ó parẹ́. وربك الغفور ذو الرحمة ọlọ́run ọba gẹ́gẹ́ ni ọba aláàánú tí ò sírú ẹ̀. لو يؤكدهم بما كسبوا olúwa ní gbogbo ń tá a ṣe tó bá tara rẹ̀ mú wa ní. لأجل لهم العذاب ìyà ọlọ́run ó máa sọ̀kalẹ̀ bí òkúta lé wa lérí. ولهم موعد àmọ́ ọlọ́run ọba ò ní fìyà jẹ wá فلن láyé o. يجدوا من دونه موئلا ọlọ́run ní bò ń bá gbẹ̀dájọ́ òun dé kò sẹ́ni tán lè lọ́ fọ̀rọ̀ òun lọ bí. عباد gbogbo الله ẹ̀yin ẹrú sí ọlọ́run tẹ́ kírun tẹ́ gbà توبوا wẹ̀. إلى ربكم واستغفروه إنه هو الغفور الرحيم gbogbo yín ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tán ni àwa ṣe ní yídì nìyẹn ọlọ́run kó foríjì gbogbo wa náà. الله أكبر ọlọ́run o ìwọ ló tóbi jùlọ ẹ pariwo ọlọ́run bẹ́ẹ̀. kí ló dé ṣe bí gbogbo wa láti sínú ẹ sọ pé Allahu Akbar gbogbo mùsùlùmí tínú ẹ bá dùn pé ààrẹ yìí oṣù kó pariwo ọlọ́run pé Allahu Akbar Allahu Akbar. ẹ sọ pé Allahu Akbar kabira Allahu akbar kabira. ẹ sọ pé alhamdulillahi kathira alhamdulillahi kathira. ibadallah ẹ̀yin ẹrú sí ọlọ́run ìdárù antakunu minal muflisin Ramadan ti parí báyìí o wọ́n ní kí gbogbo wa ó ṣọ́ra o ká má dàbí ẹni tó máa ṣiṣẹ́ tí ò ní jèrè unesun anabi ní tó bá dijọ́ gbé ní alkiyama yóò mú anabi kó lọ sókè dáadáa ni anabi láwọn èèyàn ká máa dé tó bá dijọ́ gbé ń dé jama'u minal hasanati min siyamihim wọ́n máa gba àwẹ̀ ó wà nínú àkọsílẹ̀ wọn wa qiyamihim wọ́n máa yẹn nẹ́fìlà ó wà nínú àkọsílẹ̀ wọn wa sadaqatihim wọ́n máa ṣe sàárà nínú Ramadan ó wà nínú àkọsílẹ̀ fún wọn wa ghayrihi àtàsìkò tí ó ń sàsìkò Ramadan walakinnahum muthqaluna bi dhunubil ibad but unfortunately for them ó jẹ́ problem pé wọ́n ti jẹ́ni tó ti kọlu àwọn ẹ̀dá ọlọ́run wọ́n ti jàǹbá àwọn èèyàn wọ́n ti gba omi lójú àwọn èèyàn wọ́n ti sọ àwọn èèyàn sínú problem. Qala Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam, the prophet, the blessing, may the blessing and the mercy of Allah continue to be upon him, said, Inna li muflisa yawm al-qiyamah, ẹni tí ò ní jèrè tó bá jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah man yati yawm al-qiyamati bi salatin wọ́n lẹ́ni náà kìí ṣe pé kò ní kírun ó máa kírun bá ṣe kì í wa siyamin ó máa gbààwẹ̀ bá ṣe gbà yìí wa zakatin á tún yọ zakatul fitri bá ṣe yọ wa yati qad shatama hadha àmọ́ tó bá dé wọ́n á máa rí i pé ó ti fi ẹnu bà tẹnìkan jẹ́ wa kadhaba hadha ó ti lọ èkó irọ́ òkò ìbànújẹ́ ó ti fi sínú ayé àwọn kan wa akala mala hadha tó bá dijọ́ gbẹ̀ndé alikiyama a máa rí i pé lóòótọ́ kírun ó gbààwẹ̀ ó dẹ̀ yẹn náfìlà àbówó olówó oúnjẹ olóúnjẹ obìnrin olóbìnrin mọ́tò onímọ́tò jíjí ni wasafakada mahadha tó bá tún dé náà wọ́n á tún rí i pé lóòótọ́ kírun ó dẹ̀ ń tètè dé mọ́ṣáláṣí àmọ́ máa ń pààyàn wàdọ́ra bahadha ó ti na eléyìí lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ fàyútọ̀ hadha min hasanatihi àdébìnrin tó bá dijọ́ gbé ní alkiyama àmà wá ní nínú dáadáa rẹ nínú àwẹ̀ rẹ̀ tó gbà ẹ̀yọ ńbẹ̀ ẹ̀fẹ́ ni tó bú ẹ̀yọ níbẹ̀ ẹ̀fẹ́ ni tó nà ẹ̀yọ níbẹ̀ ẹ̀fún ẹni tó palẹ̀kùn fàyídà faniyati hasanatuhu tó bá ti wá di pé wọ́n yọ dáadáa rẹ̀ ó wá tán kọ́bùlà àyùkúdọ̀ àléyìí síwájú kó tó san gbèsè tó wà lọ́rùn ẹ̀ tán ukidha min sayyi'atihim gbogbo àwọn tá a sì wà ìbàjẹ́ fún yẹn ọlọ́run máa ní nínú àwọn àṣìṣe táwọn ṣe láyé ká yọ kó nu ẹrù wọn ká máa di sẹ́rù tiwa faturi àti àlẹ́ yìí tá a máa wá dà mọ́ ẹrù tiwa tán fún mọ́túrì àfinnáàrì tí o bá ti ní kẹ̀kẹ́ lẹ̀ mọ́ bí yóò ṣe padà dẹni tó wọ náà nìyẹn o irú ẹni bẹ́ẹ̀ lẹni tó ṣe òfò tó bá dijọ́ gbẹ̀ǹde ọlọ́run ọba o má ṣe wá lẹ́ni òfò
ẹ ṣe àmì kó lọ sókè dáadáa. Àmín. a ti gba àwẹ̀ tán báyìí ẹ má jà á lọ ba Ramadan jẹ́ lónìí. wọ́n sọ pé innahu man asallaha yawmal eid wọ́n lẹ́ni bá ṣe ọlọ́run lọ́jọ́ ọdún fàkànnàwó asahu yawmal wa'id wọ́n nírú ẹni bẹ́ẹ̀ dàbí ẹni tó ṣe ọlọ́run ní ọjọ́ ìgbéǹde alikiyama níwájú ọlọ́run ni. a ti gba àwẹ̀ báyìí Islam ti kọ́ wa ní tolerance, Islam ti kọ́ wa ní àánú. ẹ máa rí i pé láàrin oṣù kan kò sẹ́ni tó pariwo Nàìjíríà lè mọ́ because everybody ró ń jẹjẹ lásìkò. àwọn àánú tá ń fún àwọn èèyàn wọ̀nyí ẹ má jẹ́ kó dúró lẹ́yìn Ramadan. ẹ̀yin tọ́lọ́hun kẹ́ oṣooṣù ni ẹ máa fún àwọn èèyàn lóúnjẹ bẹ́ẹ̀ ṣe ṣe nínú Ramadan. ẹ̀yin tọ́lọ́hun kẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa gba àwọn èèyàn láàyè bẹ́ẹ̀ ṣe ń rántí wọn nínú Ramadan. Islam ò kí ń ṣe ẹ̀sìn oṣù kan o, ẹ̀sìn ọdún kan ni. Islam ò kí ń ṣe ẹ̀sìn ọjọ́ kan, ẹ̀sìn gbogbo ọjọ́ ni. Olúwa kó ṣe é ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. ẹ jẹ́ á tẹ́wọ́ ká ṣàdúà. àgbàwẹ̀ tọdún yìí Ọlọ́run má ṣe lẹ́yọ̀ kan tó kù fún wa. Àmín. gbogbo ẹni tó fẹ́ ká tún pàdé báyìí lọ́dún tó bọ̀ kó pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. gbogbo ẹni tó fẹ́ kí àdúrà tòun gbà gbogbo tó ń béèrè nínú Ramadan kó tún sọ pé Allahu Akbar kabira. Allahu Akbar kabira. ẹ jẹ́ á tẹ́wọ́ sọ́lọ́run. àwẹ̀ wa gbà bá ṣe máa gbà mọ́. Olúwa kó gbà lọ́wọ́ wa. Àmín. Allahumma ghfir lana ma qaddamna Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ tá a sì síwájú Ọlọ́run forí ẹ̀jìn wá. wa ma akharna èyí tá a padà ṣe lẹ́yìn Ramadan forí ẹ̀jìn wa wá. ma asrarna èyí tá a ṣe ní kọ̀rọ̀ tán rí wa ń bẹ̀ forí ẹ̀jìn wa ma wá. a'lanna èyí tá a polongo nínú ẹ̀ṣẹ̀ forí ẹ̀jìn wá. wa ma anta a'lamu bihi minna. àwọn ẹ̀ṣẹ̀ tó jásí pé wọ́n lọ mà pa ń ṣe forí ẹ̀jìn wá. Allahumma ansur lil muslimina fi kulli makan gbogbo mùsùlùmí ayé Ọlọ́run forí jì wá níbi tá a wà. wa aminna fi biladina Nigeria ìlú Nàìjíríà ayé Ọlọ́run forí jì wá níbẹ̀. wa aminna fi wilayatina Lagos fi wá lọ́kàn balẹ̀ nílùú Èkó. wa yassir lana umurana gbogbo ń dá abẹ́ni kó fi fún Ọlọ́run. warfa maktaka wa gadabaka anna ìbínú Ọlọ́run ẹgbẹ́ kúrò lórí wa láyé. wala tusallit alaina bi ẹ má dhunubina ṣe dẹ̀ ẹ̀ṣẹ̀ wa ẹ má dẹ̀ sí wa man Ọlọ́run. la yakhafuka wala yarhamuna ẹni tí ò ní wò yín mọ́ wa lára ẹ má ya dẹ̀ sí wa. rabbal alamin. abẹ́yìn ni ọba àlejò ọlá. Allahumma salli wa sallim ala Ọlọ́run, sayyidina ẹ bá Muhammad. mi ṣèké ànábì Muhammad Ọlọ́run. ẹ yóò mú ànábì kó lọ sókè náà. Sallallahu alayhi wa sallam. salatan tu'abbibu biha ilayya al-ibadata wal hasana. àsàlátù eléyìí ẹ fi fìfẹ́ máa ṣiṣẹ́ rẹ sí wa lọ́kàn. wa tunakki biha qalbi min jami'i ẹ dhulumat. fọ káwa mẹ́kọ̀ọ́ níbi Allahumma gbogbo wa bújú ọba tó wa máa bá mi mú. tarhamuna biha fil hayati wa fil ẹ mamat. kẹ́ wa láyé ẹ kẹ́ wa lọ́run. ya rabbal alamin. Ọlọ́run bá Allahumma sáré tí ọba kiri amin. àbẹ̀ ọ́. rabbana atina fid dunya Ọlọ́run hasana ẹ dákun ẹ jẹ́ àrí ayé ṣe. wa fil akhirati ọjọ́ tá a hasana bá kú tán ẹ gbà wá Allahumma lẹ́rù. wa qina adhaban ẹ má nar. jẹ́ àwọ̀ náà ká má pariwo gbogbo ẹ̀ sínú náà. kullu amin nahnu wa antum bi khair. bàbá ni lọ́dọọdún Àmín. gbogbo wa ó máa bẹ pẹ̀lú orí àtẹ̀yìn náà. سلام على المرسلين والحمد لله رب Rabbil العالمين. alamin. gbogbo àwọn èèyàn pàtàkì tá a jọ kírun lẹ́nìí àwọn èèyàn pàtàkì tá a jọ kírun. gbogbo àwọn gbajúmọ̀ tá a jọ kírun gbogbo gbajúmọ̀. àdúrà yín ó gbà o Àmín. bẹ̀rẹ̀ látòrí alhaji Alhaji wa Abdulgafar Kiut Abdulgafar Abiola. Kiut Abiola Kiut Abiola. gbogbo àwọn èèyàn tó lọ́lá táwà ní àyín Almudir Oníyanjí. àwọn baba alimudir oníyanjí gbogbo àwọn afá ọlọ́run Ikhwanu Safa. gbogbo àwọn ikhwanu Young Safa millionaire. alimudir abu Àmín. munira Ibn Rido Kewuyemi. àbá sheikh ibn ridọ kéwúyẹmí Mawlaya Mudiri. Àmín. gbogbo Sheikh àwọn Yusuf. obìnrin gbogbo àwọn ọkùnrin tá a jọ wà ń bíbà yìí ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o Àmín. ọlọ́run ò ní fi ọdún yìí ṣe àṣemọ́ Àmín. rabbana atina fid dunya hasana Àmín. wa fil akhirati hasana Àmín. wa qina adhaban nar Àmín. wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil Lakari jákun alamin. ilé ẹ̀kọ́ bàbá wa. Illallah. Ọlọ́run bá ṣe lè láti mọ́. ilaha Ọlọ́jọ́ illallah. sọ̀pọ̀lọpọ̀ ọdún. La ilaha illallah. La ilaha illallah. Anabi Muhammad Rasulullah. Anabi Muhammad Rasulullah. Anabi Muhammadu. La ilaha illallah. La ilaha illallah. Àmín. La ilaha illallah. La ilaha illallah. Anabi Muhammad Rasulullah. La ilaha
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله Cute. النبي محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله. لا إله إلا الله لا إله إلا الله النبي محمد رسول الله النبي محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله النبي محمد لا إله إلا الله لا إله إلا الله النبي محمد رسول الله وثقت بربي جاد لي باللطائف محمد المختار. وبالمصطفى المختار أين المعارف مولانا المختار. شؤوني رفعت لكل لله سيدي مولانا الشيخ أحمد. وواسطة المعمود باب اللطائف شيخ أحمد المختار. لئن سات عني بالأمين مزاره المختار في فمشهده في القلب لإذا بصارف مولانا الشيخ. سيدنا محمد رسول الله عليه السلام. الحمد لله. Allahu Akbar Jalla Ta'ala. Ẹ̀yin kí wá pé àkọ́dún wọn. Àwa náà kí n pé kò yẹ dùn. Baríkàdé sálà o, ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin kí wá pé àkú ọdún. Àwa náà kí n pé kò yẹ dùn. Baríkàdé sálà o, ẹ̀yin èèyàn wa. Mo tún dé pẹ̀lú ara o. Mo tún dé pẹ̀lú ara.